ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyàn agbé ọ̀gá nítorí tó ṣeun tó tànú ẹ̀dó láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yẹn wa a ó máa yàn títí láéláé ní orúkọ jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ láti jẹjọ dúdú wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mú èmi àti yín rí ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní wòó ìjẹjẹ là ń dágbére pé ẹ jẹ́ ká pàdé lórí ètò ohun olúwa ní ìjọ mẹ́jọ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pó ṣeun èyí tí àánú ẹ̀ dó láéláé nínú ayé wa ọba tí ò jẹ́ àdòkú ọba tí ò jẹ́ ayọ̀ sọnù ọba tí ò jẹ́ ọfà ayé ọfà èṣù ó gbà wá ọba tí ò jẹ́ orí fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́ ọba tó gba kọ́kọ́ lọ́wọ́ ikú tó tilẹ̀kùn sàárè ikú pa nínú ayé wa a yìn lógo a mọ̀ lóore kí jésù gbọ́ pẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà ní ìlú nàìjíríà níbí èyí tí wọ́n sọ pé kí ohun olúwa ẹ̀ kó máa tẹ̀síwájú ní orúkọ jésù ayé yín ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ilé ayé yín náà yóò máa tẹ̀síwájú lórúkọ jésù kristi a dúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ tí wọ́n gbé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn kalẹ̀ ní ìlú UK tí wọ́n ní kí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ti nàìjíríà bí kan máa gbé ètò ohun olúwa jáde ní ìjọ mẹ́jọ mẹ́jọ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní orúkọ jésù mọ̀mọ́ dà bàbá lórúkọ jésù ẹ ò ní gbèrè tìjú ẹ ò ní yọ sọnù àti àwọn olùtọ́ni àti àwọn olùkọ́ni àti àwọn olùwò torí ọ̀pọ̀lọpọ̀ náà máa pè wá wọn máa kọ́ wa ní àwọn mìíràn wọ́n sì máa sọ fún wa ibi tá a kù sí ohun tí iṣẹ́ ìránṣẹ́ fẹ́ nìyẹn ibi tí iṣẹ́ ìránṣẹ́ bá kù sí tí àwọn èèyàn bá ń pè sí àkíyèsí ó máa ṣe kí ni ó máa ràn ní lọ́wọ́ púpọ̀ púpọ̀ jù a lè mọ ibi tá a kù sí àti ohun tá a fẹ́ tún ṣe nínú ayé wa lórúkọ jésù a ò ní gbèrè tìjú mọ̀mọ́ bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣàmì yẹn mo lé ní dẹni ìtanù ohun olúwa wá wọ́n láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò mú adélé láyọ̀ ohun olúwa ó wá láti ilé ìjọsìn wa the Kerubu Seraphim Church ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí bóyá ẹ fẹ́ pè ìyá àdúrà Eriabanise JP mo ní fúnra mi bẹ́ẹ̀ ni máa gbé tẹlifóònù nọ́mbà yẹn tẹlifóònù nọ́mbà náà rèé bó tẹ̀yẹ kí wọ́n ti bá wa kọ́ ṣùgbọ́n mo fẹ́ fẹnu ara mi pè é fún yín kí ẹ gbọ́ kẹ́ ẹ lè bá kọ́ sílẹ̀ bóyá fún ìbéèrè àbí fún kánsẹ́lì tàbí fún ẹ̀bẹ̀ àdúrà fún ìdí kan tàbí ìkejì ẹ pé ìyá àdúrà Eriabanise JP fúnra mi báyìí ni máa gbé lórúkọ jésù àwọn onígbèrè tìjú kí ni tẹlifóònù nọ́mbà náà rèé ẹ bá mú gègé àti ìwé yín kẹ́ máa kọ sílẹ̀ 070 57 84 23 11 070 57 84
23:11. Lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú, a ò ní dẹni ìtanù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ètò Ohun Olúwa, mo sọ pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀, jẹ́ kí bíbélì wa kó máa wà ní ọwọ́ wa. Ṣé a ti gbé bíbélì wa? Ṣó ti wà ní ìhà wa? Ṣé bíbélì wa ti wà nítòsí? Ṣé a ti gbé lọ́wọ́? Ibi tí a máa lọ ní ọ̀sán yìí, ìwé àkọ́kọ́ ni nínú bíbélì tí ṣe Genesis. Ó ní mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí tèmi àti yóò dẹ̀ fi ṣe kíni tá a fi gba àdúrà. Lórúkọ Jésù, tí ń gbà nínú àdúrà nínú ayé wa kò ní dójọ̀nà kó takú, yóò máa gbà sí ni. Èyí tó kù díẹ̀ káàtó tí àdúrà ètí mú tó tí èmi àti yín rò nínú ọkàn wa yẹn, lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò fún wa ní ìbéèrè sí àdúrà ohun tá à ń béèrè yẹn. Lórúkọ Jésù, a ó rí èsì àdúrà lórí ayé wa. Kókó ọ̀rọ̀ mi ní ọ̀sán yìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú ìwé Genesis yẹn. Ṣé rí bíbélì ń ta bá tú ní ọ̀sẹ̀ yìí, òun ká máa tú ní ìgbà mìíràn. Bíbélì pé púpọ̀ jù, a lè tú tán tí kálukú wa máa fi kúrò nínú ayé yìí. Àwọn bàbá mọ̀mọ́ tó ti gba iṣẹ́ ìránṣẹ́ àwọn dà, wọ́n tú wọ́n gbé lẹ̀ fún àwa. Àwa náà tú àlè tú tán tí àwọn ọmọ náà máa tún ṣe kíni, máa tún gbé kọ̀ntínú láti lè máa ṣe kíni, máa tún tú bíbélì lọ. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ fún wa ní ọ̀sán yìí nínú Genesis yẹn, a rí pé ọ̀rọ̀ lórí Ísákì àti àwọn ọmọ rẹ̀ méjì ni. Bí èmi bá ṣe tú báyìí, ó ṣeéṣe tí ẹlòmíràn bá fẹ́ tú kó má tú bẹ́ẹ̀. Bíbélì pé púpọ̀ jù. Ṣùgbọ́n ní kíni àkọlé tèmi fẹ́ fún ní ọ̀sán yìí, òun náà ni ìpín. Kí là ń pè ní ìpín? A lè wò wípé a pín nǹkan sí ọ̀nà méjì. A lè wò wípé a kúnlẹ̀, a béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tí mo fẹ́ rèé. Ọlọ́run náà dẹ̀ ṣe fún wa. Nítòótọ́, ìpín nìyẹn tá a béèrè lọ́wọ́ Ọlọ́run tí ó dẹ̀ ṣe. Tí a bá lọ wo ìwé yìí, a ó rí ọ̀rọ̀ tó wà níbẹ̀ wípé ọ̀rọ̀ tó lágbára ni. Genesis 27 ẹ jábẹ̀ láti orí ìkíní rẹ̀. Káwákàdé èyí tó gbẹ̀yìn 1 to end. Orí kìíní, orí 27 1 to end. Orí kìíní, orí 27 ẹsẹ̀ 1 títí dé ìpinnu rẹ̀. Ọ̀rọ̀ yìí kún síbẹ̀. Mi ò fẹ́ máa dápọ̀ kí máa sọ òyìnbó kó sọ Yorùbá ní ló dàbí èpo fi ń rí báyẹn. Orí 27, orí kẹta ó dín ní ọgbọ̀n. Orí ìkẹta ó dín ní ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní títí dé òpin rẹ̀. Mo fi pé yóò yé wa báyẹn. 27 1 to end. Ọ̀rọ̀ ìkúnnú ẹ̀. Ṣùgbọ́n àkọlé tèmi fẹ́ fún ní ọ̀sẹ̀ náà ni ìpín. Mọ́mì ń pé bó ló ṣe jẹ́ ìpín. Bàbá fẹ́ràn ìkan, ìyá fẹ́ràn ìkan. Nínú àwọn ọmọ méjèèjì tí sọ Ísọ̀ àti Jákọ́bù. Ẹ̀gbọ́n ni Ísọ̀, àbúrò ni Jákọ́bù. Ẹ wá wo bí àwọn bàbá àti màmá ṣe tú ìpín àwọn ọmọ yẹn bí wọ́n ṣe túnṣe. Tí a ò lè sọ pé wọ́n dàárú. Ṣùgbọ́n olórin kan kọrin wípé ó ní báyé ń gbógun bọ̀tá ń gbẹ́gun oṣù lè máa halẹ̀. Ibi máa dé o. Ísọ̀ padà débi tí ó dé bó jẹ́ jẹ́ pé màmá rẹ̀ fetí gbọ́ ohun tí bàbá rẹ̀ fẹ́ tó sọ fún Ísọ̀ pé tètè lọ sínú oko torí pé kí ni
ọjọ́ ogbó ti súnmọ́ tílé, òun ti ń súnmọ́ àtikú. Nítòótọ́ ìyá gbọ́ ọ̀rọ̀ yìí, ó sáré pe Jákọ́bù, èyí tí ṣe àbúrò. Jákọ́bù wá, bàbá rẹ̀ tó ti pe ẹ̀gbọ́n rẹ̀ bí ṣe máa ń pè é. Ó ní kó sáré lọ sínú oko, kó lọ ẹran ìgbẹ́, kó mú ọrún, kó mú ọfà, kó mú ṣùgbọ́n nípasẹ̀ Jákọ́bù tí ìyá fẹ́ràn ń kọ́, ìyá sáré pe Jákọ́bù pé mo gbọ́ ohun tí bàbá rẹ̀ wí. Bó o tiẹ̀ lágbára láti lè ṣọdẹ ní tiẹ̀, a mọ̀ pé Ísọ̀ àbúrò rẹ̀ àgbẹ̀ ni, ó sì ń ṣe kíni, ó ń pẹran. Bí wo bá ní agbára, lọ mú èyí tí í ṣe ọ̀dọ́ àgùntàn tó bá dára, mú wá gẹ́gẹ́ bí ìfẹ́ ìyá tí ìyá ní sí Jákọ́bù yẹn. Mú wá, ìbò ṣe ní àdídùn tó gbé fún bàbá rẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé nípa ìpín yẹn, Jákọ́bù wá wò ó pé ṣe bí òun ni ẹ̀gbọ́n mi. Ísọ̀ sì ní irun lára, màmá mi ṣe rántí, òun kò ní irun lára. Bí ẹ ṣe ń kí mi ni mò ń kí yín mà. Òun kò mọ̀ ní irun lára. Ṣé bàbá òun ò ní ṣàkíyèsí àti nípa òórùn? Bó ti wù kí èèyàn bí ọmọ 40 kó bí ọmọ 30 tó, òórùn ó dọ̀tí Ọlọ́run ó fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀yin ẹ jẹ́ ká wo ìlú sí ìlú gan lásán. Ẹ jẹ́ wo orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, òórùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run fún ìlú kọ̀ọ̀kan. Òórùn tó fún Yorùbá kọ́ ló fún Haúsá o. Òórùn tó fún Haúsá kọ́ ló fún Fúlàní. Òórùn tó sì fún ènìyàn dúdú kọ́ ló fún ènìyàn funfun. Ọlọ́run ti ṣètò gbogbo rẹ̀, èyí tí ìkan kan ò lè kọjú lu ara wọn. Jákọ́bù pe ìyá rẹ̀ sí àkíyèsí yìí wípé ìpín èrú tí ẹ mọ̀ fẹ́ kí n gbà yìí ṣe kò ní dá wàhálà sílẹ̀. Ìyá rẹ̀ túbọ̀ ń kọ́ wípé má ṣe wàhálà nínú ọkàn rẹ̀. Nígbà tí a bá ti ṣe tán, òun mọ̀ pé bàbá rẹ̀ ó fẹ́ fọ́ra ọ lọ́wọ́, yóò sì fẹ́ fọ́rọ́ ní ara. Mò ń sọ̀rọ̀ nípa ìpín. Ṣé àwọn ènìyàn máa tún ìpín àwọn ènìyàn kan tún dá ní ayé tí a wà yìí? Nípasẹ̀ ọmọ tó yẹ kó tètè di ọmọ ológo, a sì wò sùnsùnsùn, a wá sọ ìrìn àjò tó yẹ kó rìn ní ọjọ́ kan, a sọ di ọdún 2 mọ́ lọ́wọ́. Mò ń sọ̀rọ̀ nípa ìpín ènìyàn. Ìpín wa ní inú ayé, ìpín wa níbi iṣẹ́, ìpín wa ní orí tí a mọ̀ọ́mọ̀ tá a fẹ́ ṣe láti ṣe jẹun. Ṣé àwọn kan ò mọ bá wa dẹ́gbọ̀n nípa ìpín yẹn kó máa bínú nípa ìpín tó jẹ́ pé a mọ̀ ọ́n ṣe, ṣùgbọ́n ẹ̀mí ìlara àti wàhálà tí ń bẹ nínú ọkàn wọn nǹkan, ṣé wọn ò tún máa gbé iṣẹ́ èyí tẹ́ ẹ̀ mọ́ ṣe wọn ò gbé kalẹ̀ ní ẹ̀gbẹ́ yín? Wọ́n ń lépa ìpín yín nìyẹn. Torí ìpín tí Ọlọ́run fún yín láti máa lè lo ẹ̀bùn yín, láti lè máa lo ohun tí òun fún yín, ó ní ẹ̀bùn ara wa ni yóò la ọ̀nà fún wa. Abẹ́ ti gbàgbé ni. Ṣùgbọ́n ìyá Jákọ́bù kò ní wàhálà, kódà kò bẹ̀rù ní gbogbo tó fẹ́ ṣe, tóró ti ní ìpinnu àti ìpín ọkàn rẹ̀ wípé àbúrò ni yóò gba èrè ètò yẹ fún ẹ̀gbọ́n. Ó kú gbà á ní tòótọ́. Ṣùgbọ́n ìpín tí Ọlọ́run bá fún ènìyàn láti ọ̀run wá, bó ti wù kí ọ̀tá àti ìkà ìdílé kó ṣe tó, ìpín ni yóò padà ṣẹ. Ó gbọ́dọ̀ ṣẹ nítorí akúnlẹ̀ àwa gan yan ìpín, èmi àti yóò lè sọ pé ń ta yàn rèé. Ṣùgbọ́n nípa ohun tó dára, á fi àdúrà tó ṣe kó má bàa ṣe kíni, kó má bàa bàjẹ́. Ohun tó dẹ̀ kù díẹ̀ káàtó, á fi àdúrà ṣe kíni, á fi tún ṣe kó lè bàa ṣe kíni, kó lè bàa dání mọ́mì dádì.
bí ìgbà tí Jákọ́bù ti mọ̀ wípé Ísọ̀ mọ̀ ní irun lára mọ̀mọ́ ó ní awọ àgùntàn yẹn gangan náà lọ́rọ̀ ra dàbò ara ibi ọba ti rí pé àbá rẹ bá fẹ́ nawọ́ sí lọ́ra fa awọ yẹn síbẹ̀ yóò fọwọ́ ra ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ bàbá tún ṣàkíyèsí nínú ohùn pé ọwọ́ lọ́wọ́ Ísọ̀ ní tòótọ́ tẹ́ ẹ gbé wá fún mi yìí torí pé mo fọwọ́ kàn ní tòótọ́ ó ní irun lára ṣùgbọ́n ohùn ní ohùn Jákọ́bù. bí àwa òbí ṣe máa ń ṣàkíyèsí gbogbo àwọn ọmọ sí ara wọn nìyẹn bàbá jẹ́ kó mọ̀ wípé ó dà bàbá ti jẹ́ ó sì súre fún un ṣùgbọ́n wá fọwọ́ ra tán ó ní ọwọ́ mà lọ́wọ́ Ísọ̀ o ṣùgbọ́n ohùn ní ohùn Jákọ́bù. Ẹ wo bí ìyá ṣe yí ìpín yẹn padà ó ṣeé ṣe ní ìgbà mìíràn ní ìdílé ó lè jẹ́ ètò wà ní àárín ó lè jẹ́ ètò kẹ́yìn ó lè jẹ́ àkọ́bí gangan Ọlọ́run ó ṣe kíni yóò gbé ní ọwọ́ sókè báyìí láti lè máa ṣe kíni láti lè máa fa àwọn ènìyókù rẹ̀ sókè. Abájọ tí wọ́n ní adélé ayé tán ojú nǹkan gbogbo wa akúnlẹ̀ ayan ìpín ṣùgbọ́n èmi àti yóò lè sọ pé ń ta àyàn rèé. ṣùgbọ́n ìkà àti ènìyàn búburú ò rí bẹ́ẹ̀ o. Ísọ̀ sáré ṣe tiẹ̀ ńgbà tóun náà dé ṣùgbọ́n àbúrò tó ṣe kí ni ó ti gba gbogbo èrè yẹn. òun náà wá dé wá bẹ̀rẹ̀ sí sọ fún bàbá ó ní bàbá mo ti ṣe ẹran olóòórùn dídùn ó wá wò pé kí ló dé tó pẹ́ lóhun ò tètè rí ẹran pa ni. kí n tí ẹnìkan bá ní ìpinnu kó ṣe ó ṣeé ṣe kó má gbà fún láti tètè rí n tó fẹ́ rí yẹn èṣù kan tún lọ dúró débi pé ẹni tó tètè rí ẹran pa kò wá rí ẹran pa ní àkókò náà títí tí ìyẹn fi gba èrè yẹn tán. bó ló ṣe lè dé tó fi lè di àkọsílẹ̀ bí èyí ṣe mọ̀ pé tí Ísọ̀ bá bá bàbá rẹ̀ níbi tó ti ń súre fún àbúrò ó ṣeé ṣe kí wọ́n jà bó ni àkọsílẹ̀ yóò ṣe wáyé. bó ni èmi àti yóò ṣe lè bẹ̀ Ọlọ́run ní ọ̀sán yìí wípé ìpín rere tá a yàn ní ọ̀run yẹn kí ènìyàn ẹlẹ́ran ara mọ́ ní àtakò láti ṣe kínní láti lè da ìpín yẹn rú. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá tó padà súre fún un ó náà padà ṣe kínní yóò padà tayọ ṣùgbọ́n kó máa lọ sí kínní kó máa lọ sí ìlú ìyá rẹ̀ ẹ̀ tó wá wo bí wọ́n tó rán sí. ìlú ìyá rẹ̀ ló tún máa wá lọ ló ti lọ́ máa ṣàtìpó níbẹ̀ ó ṣàtìpó títì kódà nígbà tí ó máa tó bọ̀ ó kó ẹrù ó ní ọrọ̀ gan bó jẹ́ jẹ́ pé ẹ̀gbọ́n rẹ̀ náà tún wá ń wò àbúrò rẹ̀ wá ń wò ó pé òun ti ń gbúrò kàkà kí ìlú ó dàbí pé ẹ̀gbọ́n òun ló ti ń bọ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ kó nǹkan yìí pàdé rẹ̀ kẹ́ ẹ bá mi fi tù ú lójú ìyẹn wá jẹ́ kó mọ̀ wípé tóun ní ti jù bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ àti ìre tó gbà lẹ́nu bàbá ìwọ̀nba tó fún òun ní tòótọ́ ó ti ṣe kíni ó ti ṣiṣẹ́ pẹ̀lú ìpín tòun náà
mọ́mì dáàdì ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run talent tó fi ohun ẹ̀tàn gbá ìṣeré mi ní ọwọ́ mi, talent tó fi ẹ̀tàn gbá ògo mi ní ọwọ́ mi, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ó yá já ògo mi padà lé mi lọ́wọ́, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú o, talent náà tó fi ẹ̀tàn tó fi ìkà agbára ó yá kó gbà fún yín. Dáàdì mo ní kó gbà á lé yín lọ́wọ́, mọ́mì Ọlọ́run kó gbà á fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. mọ́mì ẹ jẹ́ á gbàdúrà yìí. Ta lẹni náà tá a bí nínú obìnrin tó lóun ó fi ojú ògo mi ráre, tó ní ojú ògo mi gángan lòun ó fi ráre, ẹ̀mí máa ń ní wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pa ní wọ́n yá agbára lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, aráàlá Jésù, gbẹ̀rẹ̀gà Jésù. mọ́mì dáì talent tó lòun ó fojú ògo yín ráre ní ọ̀sán ní orúkọ Jésù. Olúwa dá lẹ́bi, bàbá ó yá dá lẹ́bi, ó yá gbàgbára lọ́wọ́ ẹ̀, ó yá gbàgbára lọ́wọ́ rẹ̀, ó yá gbàgbára lọ́wọ́ rẹ̀. Ìṣeré ìṣelógo yẹn ní orúkọ Jésù mo ní òní jẹ́ ìráre lónìí ní orúkọ Jésù. Olúwa yóò já ayé yín gbà lé yín lọ́wọ́, ọkàn yín yóò sì balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run ìrìn tó yẹ kí n tètè rìn tí fi rìn kóore àti àánú mi, ìrìn tó yẹ kí n tètè rìn tó yẹ kí n tètè débi ògo mi, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa kó dẹ́sẹ̀ yín lé ní wákàtí ọ̀wọ̀ yẹn gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. ìrìn tó yẹ kẹrin ká tètè débi ògo yín yẹn, mọ́mì lórúkọ Jésù Olúwa kó dẹ́sẹ̀ yín lé, ó yá dẹ́sẹ̀ yín lé, bàbá dẹ́sẹ̀ yín lé, ọmọ dẹ́sẹ̀ yín lé, ẹ̀mí mọ́ kó dẹ́sẹ̀ yín lé. ògo tó yẹ ń yáyé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó dẹ́sẹ̀ yín lé ní orúkọ Jésù. kẹ́ má ṣe mú wọn mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ẹni tí wọn ò róbìrò tùgbọ́n tó ń fi bí wá ayé mi kiri tó lẹ̀ ní rọ́nà lọ yẹn, ṣe àmọ́ pé ó ti tó gẹ́ yẹ rọ́nà lọ dáde. gbogbo ẹ̀mí ká gbàdúrà ká mọ́rí pasẹ̀ àdúrà yẹn ọwọ́ ni, ẹ sọ fún ọwọ́ náà gbogbo ọwọ́ tó ń bá yín rìnrìn àjò ayé yín gbẹ̀dà lónìí. Olúwa tó kánná ju ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. gbogbo ọwọ́ tó lọ́wọ́ máa domi ayé yín rú, dáàdì mọ́mì gbogbo ọwọ́ tó lọ́wọ́ máa ba ayé yín jẹ́, mọ́mì dáàdì lórúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ dànù, ìwọ ọwọ́ náà ó yá gbẹ dànù. gbogbo ọwọ́ tó lọ́wọ́ máa domi ayé yín rú tó lẹ́yìn nísìnyí yẹn, dáàdì lórúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ dànù, bẹ́ẹ̀ yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. mọ́mì ẹ jẹ́ gbàdúrà yìí. ọwọ́ tó wà ní ibùba tó wá ń gbé àgọ́ ènìyàn wọ̀ láti lè máa bá mi ní àdàpọ̀, ọwọ́ kan ló wà níbì kan, ṣùgbọ́n àgọ́ ẹni tó fẹ́ràn yín ni ó máa gbé wọ̀ láti lè máa dá wàhálà sílẹ̀. ìwọ́wọ́ tó wà níbì kan tó wá péré ní ọwọ́ kan tí í ṣe ọwọ́ ẹ̀mí òkùnkùn tó ń bá yín ní àdàpọ̀ yẹn tí òjò yín ó dúró lónìí ní orúkọ Jésù. Olúwa kó fi iná ju ọwọ́ náà gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ọwọ́ tó bá yín dàpọ̀ yẹn, èyí tó lẹ̀ ní bímọ láyé, èyí tó lòun ò ní jóyún ó dúró nu yín, èyí tó lòun ò ní jẹ́ kọ́ máa pàmò yín lónìí ní orúkọ Jésù. ọwọ́ náà kó gbiná sọnù. ọwọ́ ìgbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ wá tó ń gbé odidi àgọ́ ènìyàn wọ̀ tó fi ń bá wọn ní àdàpọ̀ yẹn lónìí ní orúkọ Jésù. Olúwa kó bù fọ́jú lù ọ́
kó gbiná dànù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fọ́lọ́run dádì, àdúrà wa bàbá rẹ̀, ẹ̀rí pé wọ́n ti fojú ẹlẹ́yàwó ìjọba bá ń gẹ́ni yín wípé ẹ̀kọ́ lífẹ̀ lọ tó mú yẹn gan. Ẹ̀mí mímọ́ o, gbogbo ìrìn àjò èyí tó dàbí apẹ̀rẹ̀ ìbànújẹ́ tó fi bo ògo yín mọ̀ yẹn lónìí kọ́lọ́n kó kánná jó. Gbogbo apẹ̀rẹ̀ ìbànújẹ́ tí wọ́n fi dí ògo yín mọ́lẹ̀ pé kò ní rọ́nà, wọ́n tún dé mọ́lẹ̀, wọ́n tún gbòkúta lé. Ẹ̀yin kò mójútu rẹ̀, mo ti sú yín. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo apẹ̀rẹ̀ ìbànújẹ́ èyí tí èṣù ń fún ara rẹ̀ tó fi dé ìṣẹ̀dá àti ìṣológo yín lónìí ní orúkọ Jésù, iná ọ̀run ó yá dàpọ̀ ọ̀rọ̀ ó yá káná jó. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Apẹ̀rẹ̀ ìbànújẹ́ tí ọ̀tá hun nítorí ọ̀rọ̀ yín, nítorí orúkọ yín, tí wọ́n fi dí ògo àti ìṣeré yín mọ́lẹ̀ lórúkọ Jésù Kristi, àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ iná ó yá kọlù lórúkọ Jésù, ó yá kọlù lórúkọ Jésù, ó yá kọlù lórúkọ Jésù, ó yá gbiná sọnù lónìí ní orúkọ Jésù. Ká ẹ rọ́nà lọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ká tó lọ sínú ìpele míì. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ rí pé ọdún yìí tó ti ń lọ, ọdún yìí ò gbọdọ̀ bọ́ mi lọ́wọ́. Owó ògo tá a fi fún mi fún ọdún yìí ní 2020 bó ti jẹ́ pé coronavirus ti bà ọdún yìí, ó ti fẹ́ bàjẹ́ tán, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tí ń ṣe rere ń bẹ̀ ṣe rere mọ́mẹ́. Dádì mi, àwọn tó ń rògó lò ń rí ògo lò níbẹ̀. Mo sọ fún yín, kọ́dún yìí tó lọ ẹ gbọ́dọ̀ ní ìṣerere tiyín ni. Ọlọ́run májẹ̀mú, gbogbo àkọsílẹ̀ ohun rere tó dá fún mi lọ́dún yìí ní 2020, ẹ̀mí mímọ́ o, Olúwa ṣàwárí rẹ̀ gbé lẹ́mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ohun rere tí Ọlọ́run kọ fún yín ní 2020 yìí, báwo ó yá ṣàwárí rẹ̀, ó yá gbé lẹ́yìn lọ́wọ́. Mọ́mí ó yẹ gbà, dádì mo ní ẹ gbà, brọ́dà mo ní ẹ gbà, sísítà mo ní ẹ gbà. Ògo ńlá ètí Ọlọ́run ṣe fún yín fún ọdún yìí tó pè ní àkọlé ọdún yìí fún yín, tó ní 2020 lọ́dún ìṣeré àti ìṣelógo yín, tó ní 2020 kan lọ́dún àṣeyọrí yín. Bó ti jẹ́ lọ ẹ̀mí kan ti wá tó ti fẹ́ bọ́ ọdún jẹ́ mọ́ gbogbo ènìyàn lọ́wọ́, gbogbo ènìyàn ní àgbáyé ni, ṣùgbọ́n síbẹ̀ ohun rere ti yín ń bẹ nínú ọdún yìí. Mọ́mì, lórúkọ Jésù, ọba májẹ̀mú kó gbà fún yín. Dádì, mo ní lórúkọ fi nǹkan kankan pamọ́ láti jẹ́ pé kó máa di ìjọ ọmọ náà yín lówó. Ẹ̀mí mímọ́ o, kí ni tí ọ̀tá fi pamọ́ sí ara mi? Kí ni tí ènìyàn fi pamọ́ sí ara mi ṣùgbọ́n tí mò ń wò tí inú mi ń bàjẹ́ tó wá ná mi lówó? Ọlọ́run ó yá wú tí gbòǹgbò tẹ̀kátẹ̀kọ́ ó yá fi iná jó. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Kí ló tún wọ́n fi pamọ́ sínú ayé yín yẹn? Olúwa wú tẹ̀kátẹ̀ká, ó yá wú tí gbòǹgbò, Olúwa wú lọ́sàn yìí ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ó yá máa wú dànù, Olúwa wú dànù, ó yá wú dànù, ó yá wú dànù lọ sórísun rẹ̀, ó yá wú tẹ̀kátẹ̀ká, wú tí gbòǹgbò. Olúwa o, lónìí ní orúkọ Jésù, agbára ga Jésù. Iṣẹ́ yín tó ń tò gbé yẹn, ètò ikú àti tó ń sùn lọ́wọ́, lónìí ní orúkọ Jésù, Olúwa jí wọn, bàbá jí wọn, ọmọ jí wọn. Bàbá o, ní ọ̀sán yìí ní orúkọ Jésù, Olúwa jí dìde. Iṣẹ́ yín ò gbọdọ̀ sùn mọ́, iṣẹ́ yín ò gbọdọ̀ tó gbé. Àánú ńlá tó yẹ iṣẹ́ yẹn, bàbá o, ó yá fún un. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ sáré ṣí ètò yìí
jẹ́ wọ́n mọ̀ yẹn ààbò rere wá ayé yín kan sísítà torí n tó yẹ ń ya ayé yín. tẹ̀yìn lọ́wọ́ lórúkọ Jésù rere yóò tẹ̀yìn lọ́wọ́ kọ́dún kó parí ó ti wù kí ọdún kó ṣe tó mọ́mì lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú tó jẹ́ pé ogun náà kò borí ẹ̀mí wa ó yẹ máa share rẹ̀ fún àwọn ènìyàn náà ní wákàtí ọ̀wọ̀ yìí ààbò rere tẹ̀yìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. À ń lọ nínú ìpele mìíràn nìyẹn ẹ jẹ́ gbàdúrà yìí ẹ jẹ́ sọ fọ́lọ́run à ń lọ nínú àdúrà ètò ìṣẹ́gun nìyẹn ẹ jẹ́ gbàdúrà àti gbàdúrà àwọn àánú síwájú ìṣẹ́gun ńlá tó gbóná lókù báyìí ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí má jẹ́ ogun èṣù ó borí ẹ̀mí mi tá a bá rẹ tó ń fi ikú wọ ẹ̀mí mi kiri tá a bá rẹ tó ń fi wàhálà wọ ẹ̀mí mi kiri tá a bá rẹ tó ń fi gbèsè wọ ẹ̀mí mi kiri Ọlọ́run má jẹ̀mú ó yá gbé wàhálà rẹ̀ lé lórí ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú gbèsè ò tọ́ sí yín gbèsè ò yẹ yín kò fi ti ayé yín kò fi ti bọ́dì yín tá a bá rẹ tó ń fi gbèsè wọ ayé yín kiri tó ń fi wàhálà wọ ayé yín kiri tó ń fi àgbàná wọ ayé yín kiri lónìí ní orúkọ Jésù. kọ́ lọ bá lásàsí wọn lórúkọ Jésù ẹlẹ́rù wọn ni kó gbé ó yá kí wọ́n gbé ẹrù wọn níbi ó gbé wúwo lónìí ní orúkọ Jésù níráyè inú ayé yín gbogbo ẹ̀mí èpè tí wọ́n ń sẹ́yìn gbogbo ẹ̀mí wàhálà tí wọ́n ń fà wọnú ayé yín tí wọ́n rò bóyá gbèsè ni yóò tọ́ sí yín wípé gbèsè ni ó lé yín kú bẹ̀ gbèsè ni ó lé yín padà sí ìlú bí tẹ́ ti wá gbèsè ni ó lé yín kú níbi tẹ́ wà tẹ́ ti ń gbádùn lónìí ní orúkọ Jésù ẹ̀mí gbèsè yẹn kò jẹ́ ìpè yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ jẹ́ adé orí wa mú orí mi gbà mí orí mi má gbàbọ̀dè fún mi má jà yọ mú mi tọmọtọmọ ẹ dì í mú ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run ẹlẹ́dàá o ìpín mi rè ẹlẹ́dàá mi rè ó yá má gbàbọ̀dè mọ́mì orí yín ò ní gbàbọ̀dè fún yín ọ̀tá ò ní mú yín ìkà ní mú yín ẹni bí ò ní mú yín wọ́n dápọ̀ tàǹdì lórúkọ Jésù. gbogbo ẹ̀mí tó fi ọmọ ṣòfò fún ìyá rẹ̀ lórúkọ Jésù mo ní òníráyè nínú ayé yín gbogbo ẹ̀mí tó ń ba ayé ọmọ jẹ́ lórúkọ Jésù mo òníráyè nínú ilé yín gbogbo ọwọ́kọ́wọ́ ènìyàn kẹ́nìyàn tó lè máa wọ ẹ̀mí yín kiri láti lè fi àwọn ọmọ yín dá yín lóró ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run yóò tẹ̀ wọ́n ọwọ́ Ọlọ́run mo ní yóò tẹ̀ wọ́n gbogbo tó fi sagbára ta láti lẹ́yìn wọn wọ́n jọ ṣòfò dànù ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run má gbà fẹ́ láti bà mí láyọ̀ jẹ́ ó ṣe kókó ó ṣe pàtàkì Ọlọ́run gbà mí ẹlẹ́dàá mi gbà mí má gbà fẹ́ ṣù àti Sátánì láti bà mí láyọ̀ jẹ́ gbogbo tí jókòó bànújẹ́ má jọ tó sọ sínú ilé mi gbà orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo tí ṣòkò bànújẹ́ gbogbo tí ṣòkò ọ̀fọ̀ gbogbo tí ṣòkò ẹkún lórúkọ Jésù ò ní sọ sínú ilé wa Ọlọ́run má jẹ́ wọ́n sọ sínú ilé wa ọba tó pọ̀ nípa àti ẹmọ gbà Sátánì láàyè láti lè sọ̀kò bàjẹ́ sínú ilé wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àgbára tá làwọn ọmọ mi ń bá rìn tá làwọn ọmọ mi ń bá rìn lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ pé ọjọ́ iwájú wọn ó lè ṣe pa wọ́n Ọlọ́run bá ń pè wọ́n ya ìjà tí ò ní ṣe é parí tó pẹ́
tí wọ́n bá kó lọ ọ̀dọ̀ ọba kò ní ṣe é yanjú lónìí ní orúkọ Jésù ó yá fi sáàrin wọn kí wọ́n pínyà ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù àgbàgà Jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ta làwọn ọmọ yín ń bá rìn ta ní bá àwọn ọmọ yín rìn gangan èyí tó yẹ pé ní ọjọ́ iwájú tàbí tó lè fa wàhálà wọnú ayé wọn tó lè fi àwọn ọmọ dá yín lóró tó lè pa àwọn ọmọ nípa àyà fún yín lónìí ní orúkọ Jésù Olúwa ìjà tí ò ní ṣe parí gómìnà pírẹsidẹ́ǹtì ò ní lè parí rẹ̀ débi ọba ìlú lórúkọ Jésù Olúwa kó pín wọn yà ọba má lè parí rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ wá gbàdúrà ìka tó lọ nù pẹ̀lẹ́ mi ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí ayé àwọn ìka èèyàn wà ntẹ́yìn ò mọ́ jẹ wọ́n máa dà sínú agbada fún yẹn o ìka ni o ntẹ́yìn ò mọ́ jẹ ọ̀yìnká máa dà sínú agbada fún yẹn pé gbà máa yán àwọn wọn ni gúgúrú bànújẹ́ lọ́wọ́ lórúkọ Jésù wọn ò ní dà sínú agbada fún wa lórúkọ Jésù wọn ò ní dà sínú agbada fún yẹn ìka mọ́ wọ́n jò ó bà mí lọ́jọ́ alẹ́ jẹ́ ìkorò ọ̀tọ̀ sí mi wọ́n jẹ́ kọjọ́ alẹ́ mi ó ní ìkorò nínú gbàdúrà orúkọ Jésù nípa àti agbára ọjọ́ alẹ́ wa ní orúkọ Jésù Ọlọ́run má jẹ́ á mọ ìkorò má jẹ́ ó wọ ibẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ wá gbàdúrà kan ìsìnká tó lọ́nà ìpele mìíràn ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo inú rẹ̀ tí ọ̀tá àti èèyàn bí tí wọ́n ti mú ìkorò wọbẹ̀ Ọlọ́run májẹ̀mú Olúwa kó rọ̀ wọ́n nínú Olúwa kó tù wọ́n lójú Ọlọ́run májẹ̀mú ìkorò má jẹ́ wọnú ilé wọn máa gbàdúrà fún wọn bẹ́ẹ̀ orúkọ Jésù ọmọ tí ò bá fẹ́ gbà gan wọ́n máa ṣe kí ni wọ́n máa dà lóró ni lórúkọ Jésù ayé ò ní fọmọ dà yín lóró wọn lórúkọ Jésù ayé ò ní fọmọ dà wá lóró ṣùgbọ́n ẹ̀mí tó lè lóun ọ̀ràn ọmọ mi níṣẹ́ ibi àbí ẹ̀mí tó lè lóun ọ̀ràn àwọn ọmọ wa ní iṣẹ́ ibi Ọlọ́run kó má gbà láàyè ni mò ń sọ nípa rẹ̀ torí àwọn ọmọ tó wà ní ìrọ̀lẹ́ ayé wàlẹ̀ àṣírí tá a wà yìí àwọn kan ní wàlẹ̀ àṣírí mo ní iṣẹ́ wàlẹ̀ àṣírí wá fẹ́ lè yí àbí abílẹ̀ kan ti sú akànṣí rí ìmọ́lẹ̀ ní akànṣí rí ìmọ́lẹ̀ ní ìrọ̀lẹ́ ayé alẹ́ ayé ti dé torí gbogbo ohun tí ò yẹ ká máa gbọ́ nípasẹ̀ àwọn ọmọ là ń gbọ́ tá a bá wá rọmọkọ́mọ ètò ìlú wọn kọ́ àwọn ọmọ wa ní wàhálà tó lè ba ọkọ̀ wa jẹ́ ní àtẹ̀tẹ̀ máa gé kéékèèké tí egbò máa wá dé ara àwọn ọmọ a ò ní mọ̀ àwọn òbí kí ìpín àwọn ọmọ wa má bàa burú kó má bàa bàjẹ́
tí a bá rí ẹni tí ọmọ wa ń bá rìn tí ò tẹ́ ọkàn wa lọ́rùn, ẹ jẹ́ á yà wọ́n, ká yà wọ́n tí ọ̀rọ̀ tí ìwà àwọn ìyá wa ní ìjọ́hun, ẹni tí wọ́n bá fẹ́ kọ́ ọmọ wa bá rìn àti ojú ní kíkí bó bá ṣe ń kí wa bá a ṣe ń dá lóhùn. mọ́mì rẹ̀ òkú fẹ́ràn mi, kí ni mo fẹ́ wá ṣe ń lé yín? nípasẹ̀ eléyìí pẹ̀lú àdúrà tá a fi ń tì í lẹ́yìn, Ọlọ́run lè yà wọ́n. kó lè wúlò fún ayé rẹ̀, kó lè wúlò fún gbogbo àgbáláyé. lórúkọ Jésù ayé ò ní fọmọ dá wa lóró. ẹjá sáré tún gbàdúrà àbí àmọ́ ẹjá sáré tún gbàdúrà kan yìí. Ọlọ́run o, nígbà tó jẹ ọmọ bá tó jẹ, mọ́jẹ̀lẹ́ lẹ́ni mọ́jọ fún mi lóúnjẹ. nígbà tí ìkà àti ègún àti èpè tó bá ti hàn mọ́ lẹ́mọ̀, yóò máa di pé káàkúlé ta ìyá alágbájá nù, àmọ́ fọ́kọ́ ọmọ pè wọ́n ẹ̀jẹ̀já bàbá torí Ọlọ́run àtòrí òrùn ẹ̀já lọ fún wọn lóúnjẹ. nígbà tó bá ti jẹ́ pé ìwà burúkú àti ìṣesí ó ti mú gbogbo àwọn ọmọ jìnnà sí òbí, lórúkọ Jésù a ò ní dọmọ wa nù lójijì. àwọn òbí lórúkọ Jésù wọn láà ní dọmọ wa nù lójijì. tí a bá rí ọmọ tí ọmọ wa bá rìn tó jẹ́ pé ó lè dé ọjọ́ alẹ́ téèyàn ò ní gbádùn ọmọ náà, kéèyàn tètè yà wọ́n, kò í ṣe ìjà. kálukú wa bára wa nínú ayé ìní, ò lè bá yé ọmọ jẹ́. ẹ jẹ́ á gbàdúrà kan yìí, ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run o, mo fẹ́ kó o dá ọkàn tuntun sí inú ọmọ mi. Ọlọ́run lè bá yín dá síbẹ̀. ọkàn tí ń bẹnu rẹ̀ yín náà rí pé ó ti sú yín, ẹ̀yin náà rí pé ọkàn tó ń bẹ nínú rẹ̀ yẹn ti sọ́sọ́sọ́ ó ti sú yín. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti ọkàn tó fògo fún Ọlọ́run, ọkàn tí ó dàpọ̀ mọ́ ògo Ọlọ́run, ọkàn tí Ọlọ́run bá máa bá sọ ọ̀rọ̀ tí ó sì máa gbọ́, ọkàn tí ó ṣògo nínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa dá sínú ọmọ mi, ẹ gbàdúrà yìí. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa kó dá ọkàn tuntun sínú ọmọ yín. Ọlọ́run májẹ̀mú, ọkàn àwọn ọmọ mi yẹ fún ọkàn tuntun. Olúwa dá ọkàn tuntun sínú ẹ̀. brọ́dà mi, ọkàn yẹ fún ọkàn tuntun, nítorí tí ẹ bá jèrè ọkàn tuntun, ẹ ó lè wúlò fún Ọlọ́run, ẹ lè wúlò fún orílẹ̀-èdè, ẹ ó sì lè wúlò fún ara yín. lórúkọ Jésù, Olúwa yóò dá ọkàn tuntun sínú yín. ọba má àmín lórúkọ Jésù Kristi. ẹja sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. àdúrà yẹn já sáré tó kẹsì ká tó lọ sínú ìpele mìíràn. ẹ má bínú, abiyamọ, òkòwò yìí ṣòkòwò tí ẹ gbọ́dọ̀ ṣe láṣẹ dànù. ẹ̀rí pé kò wánú òkòwò òbùkún ńlá ni. ó ní òkòwò ọmọ, òkòwò ojú rere Ọlọ́run ni. ó ń lo òkòwò ọmọ, ṣe ń ta gbọ́dọ̀ ṣe láṣẹ dànù. téèyàn bá ń gbàdúrà nípasẹ̀ ọmọ láti àárọ̀ ti dalẹ́, mọ́mì, gẹ́gẹ́ bí abamọ kò tí ì pọ̀ jù, kò pọ̀ jù. ẹ jẹ́ sọ fọ́lọ́run, Ọlọ́run o, nígbà tó ń jẹ ọmọ bá tó jẹ, ọba májẹ̀mú mọ́mì kò ní àyè mi. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, nígbà tí oúnjẹ ọmọ bá tó jẹ, Olúwa mọ́mì mi kò ní àyè mi. ẹ gbàdúrà yìí. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. nígbà tó oúnjẹ ọmọ bá tó jẹ, ọba tó pọ̀ ní ipá àti agbára, kó lọ mọ̀ mú yín kúrò láàyè yín. lórúkọ Jésù, kó mọ̀ mú mi kúrò láàyè mi. Ọlọ́run májẹ̀mú, ó yá ṣàánú fún mi. bàbá ṣàánú fún yín. ọba májẹ̀mú, ó yá fàṣẹ dámọ̀ mọ́ ìlóhùn. iṣẹ́ tẹ́ ẹ fàárọ̀ ṣe lórí ọmọ ní orúkọ Jésù, ẹ ò ní fi ìdùbúlẹ̀ jẹ́ǹjẹ àwọn ọmọ náà. ẹ mọ̀ túmọ̀ ìdùbúlẹ̀ ní, nígbà téèyàn bá lè gbá pátí ò lè gbẹ́sẹ̀ mọ́, tó wà lójú kan náà tó sọ pé kò burú, ẹ mọ̀ lọ sí yòókù ń ta. ìdùbúlẹ̀ nù, mọ́mì dáì lórúkọ Jésù, ẹ ní fi ìdùbúlẹ̀ jẹ́ǹjẹ ọmọ tẹ́ fi wàhálà. agbára ńlá Jésù, agbára ga Jésù. lẹ́yìn ìjáde tá a ti ń jáde yìí, oore tí ò ní ìgbìmọ̀, oore tí ò ní kọ́mítì, ó yá kó tẹ̀ yín lọ́wọ́. mọ́mì yóò tẹ̀ yín lọ́wọ́, dáàdì yóò tẹ̀ yín lọ́wọ́. ẹ rí àánú Ọlọ́run yóò wà pẹ̀lú yín. bẹ́ẹ̀ ni rí Jésù Olúwa wa. àmín lórúkọ Jésù Kristi. fún àwọn oníbísí, ẹ jẹ́ ká bu omi
Jésù ọwọ́ Ọlọ́run kó wọnú omi lọ ó yẹ omi ìgbọ́rọ̀ Olúwa ó yá kó di agbára ní wákàtí ọ̀wọ́ gbogbo ohun tó fa àìlè lóyún gbogbo ohun tó fa àìlè bímọ nínú mọ̀mọ́ yìí ní orúkọ Jésù gbọ́rọ̀ Olúwa ní orúkọ Jésù tó bá ti mu omi yìí gbogbo àwòtán ìsánú wọn ó yá kó ṣàwòtán rẹ̀ ó yá ṣàwòtán rẹ̀ ó yá ṣàwòtán rẹ̀ ó yá ṣe àwòtán rẹ̀ ní orúkọ Jésù ọlá yóò sọ nínú yín inú yín yóò yẹ fún oyún ẹ̀yin yóò yẹ fún ọmọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa. ẹja sọ fún Ọlọ́run èyí mú ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run má jẹ̀mú kó dàpọ̀ mọ́ yé yín ohun tó yẹ yín ya yé yín èyí tí gbogbo yín fi mọ̀ pé ọdún ìpè yín ní orúkọ Jésù ó yá kó ṣe fún yín gbàdúrà orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú Olúwa tó yẹ yín ya yé yín ní orúkọ Jésù Kristi Olúwa kó ṣe fún yín Olúwa kó ṣe fún yín bá mẹ́ta kádẹ̀wẹ̀ ní ọjọ́ mẹ́ta níjọ́ tá ṣé wọn ò tí ń sòsí ó yẹ bá mi mú fọ́tò wọn kọ́mọ kíá ó yẹ sáré lọ mú fọ́tò wọn ẹ yẹ fi ká tẹ́ bọ́bá jẹ́ pé mẹ́wàá làwọn ọmọ yẹn fi ká mẹ́wẹ̀ẹ́wẹ́ gbélé orí wọn báyìí bọ́jẹ́ mẹ́rin ni ó yẹ ẹ fi ká mẹ́rin ẹ fi tẹ orí wọn ní ìkọ̀ọ̀kan báyìí ó yẹ já sọ fọlọ́run ẹ̀yin mọ̀ bá tó pọ̀ nípa àti agbára àwọn ọmọ tèmi rèé wọn ò gbọ́dọ̀ di ìbànújẹ́ mọ́ mi lọ́wọ́ ayé ò gbọ́dọ̀ bà wọ́n jẹ́ ayé ń bọ mọ́ jẹ́ mọ́ àwọn èèyàn kan lọ́wọ́ má jẹ́ wọ́n rá àwọn ọmọ tèmi bàjẹ́ má jẹ́ wọ́n sọ wọ́n dìdààmú fún mi má jẹ́ wọ́n sọ dìdàkudà mọ́ mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù ẹgbàrá ga Jésù agbára ńlá Jésù àwọn ọmọ tiyín rèé ní orúkọ Jésù tèmi náà ń bẹ nínú bíbélì mi ní orúkọ Jésù ayé òun ní sọ wọ́n di ìbànújẹ́ mọ́ mi lọ́wọ́ ayé òun ní sọ wọ́n di wàhálà mọ́ mi lọ́wọ́ mo níṣẹ́ ọwọ́ ìṣòwò àbí ẹni tó ní ọ́fíìsì àbí ẹni tó fẹ́ ọ́fíìsì ẹ̀jẹ̀ àgbàdúrà yìí ẹ̀jẹ̀ wọn náà kò bomi ẹ̀jẹ̀ àbomi àwa la máa fomi yìí wẹ̀ a máa fomi yìí wẹ̀ gangan ni ní tiwa nítorí pé kíni a fẹ́ kí Ọlọ́run kó tún ibi iṣẹ́ wa tí ayé mọ̀mọ́ wá kẹ́ Ọlọ́run ṣe ẹ máa bá mi fi oyin tíntínní sí pẹ̀fún àti iyọ̀ sínú omi yẹn àádàmómi ijọ́ kan náà la máa fi wẹ̀ fún oníṣẹ́ ọwọ́ oníṣòwò àwọn tó ní ọ́fíìsì àwọn tó ní ṣọ́ọ̀bù àwọn tó ní iṣẹ́ ọwọ́ tí wọ́n ṣùgbọ́n fẹ́ kí Ọlọ́run kó mú iṣẹ́ ọwọ́ wọn gbèrú sí i àwọn ni wọ́n ní iṣẹ́ yìí wọ́n ní omi yẹn á fi iyọ̀ díẹ̀ sí i á fi oyin sí i á dẹ̀ fi pẹ̀fún nǹkan mẹ́ta tá a máa fi sínú ẹnu ó ní ẹ bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì ẹ wá bá mi kàwé orin Dáfídì ẹ bá mi kàwé orin Dáfídì 27 ẹ bẹ̀rẹ̀ láti 6-1. Psalm 27:20 Psalm 27:6-1 ẹ bá mi kà á bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún mi nìyẹn èmi ò mọ tó wà níbẹ̀ Psalm 27:6-1 àti ẹ̀fà lẹ́ẹ̀tì ká lọ sí èje ẹ bá mi kà á sínú omi yìí lórúkọ Jésù ẹ wà fomi ìwẹ̀ ọwọ́ tó ń bẹ lára mi tí ò jẹ́ kìkì iṣẹ́ mi ó kàn mọ́ tí ò jẹ́ kìkì ọ́fíìsì mi ó kàn mọ́ tó ń bọ òkòwò mi jẹ́ ọwọ́ náà kó gbiná sọnù lónìí ní orúkọ Jésù ẹ wà fomi yẹn wẹ̀ lẹ́ẹ̀kan ìjọ kan náà ni ọdún òní gan dáa pọ̀ jù tí í ṣọjọ́ ìṣẹ́gun Olúwa kó lọ bẹ̀ kó lọ tún yín sílẹ̀ níbi tó kù tí wọ́n dè yín mọ́ níbi tí wọ́n dè ṣẹ́ yín
gbogbo ayé ò rí báyìí tí ò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á máa ka Jeremiah 1:19 ẹ jẹ́ á máa kà á fún ìṣẹ́gun tá a bá fẹ́ sùn lálẹ́. Jeremiah 1:19 lórúkọ Jésù Kristi ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ohun Olúwa náà rèé tá a ti ń gbọ́ láti bí wákàtí kan láti ẹnu ìyá Adura Eriabanise JP láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù. Olúwa yóò fàánú bẹ̀ ayé yín wò, Olúwa yóò fàánú bẹ̀ iṣẹ́ yín wò, ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, yóò fà yín lọ́wọ́ sókè. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Pelu rédíò Nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Pelu rédíò tẹlifíṣọ̀n ní ìlú UK ní orúkọ Jésù. Olúwa yóò dì yín mú. Àti àlàáfíà ní orúkọ Ọlọ́run májẹ̀mú ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Ó dàbọ̀ ó dijọ́ mẹ́jọ.